súnmọ́ tí súnmọ́ òun bá kọ ògiri ó máa yíjú o ẹ̀yin olólùfẹ́ mi súnmọ́ òun tí súnmọ́ òun bá kọ ògiri ó máa yíjú ọ̀rọ̀ Muyideen pẹ̀lú Àgbàlá Gabriel òun ni mo tún fẹ́ dá sí lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ lórí ọ̀rọ̀ bó ṣe ń ba ọmọ yẹn lórúkọ jẹ́ káàkiri àti Àgbàlá Gabriel tó ní Àgbàlá Gabriel ń bá ìyàwó òun ní àjọṣepọ̀ oríṣiríṣi ṣé mo pé fẹ̀kàn tẹ́lẹ̀ èmi ti sọ mo ní Àgbàlá Gabriel ò lè dìsẹ́ solo kó wá jẹ́rú ọmọ yẹn ló wá máa bá ní àjọṣepọ̀. Number 1 ẹ má gbàgbé ọmọdé yìí ti wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ọjọ́ tó ti pẹ́ ni ṣé wá sọ fún mi pé Àgbàlá Gabriel lórí ẹ ṣe yẹn lé ní èjì ẹ má tún ṣe gbàgbé pé the same Àgbàlá Gabriel tí Muyideen parọ́ mọ́ yìí òun náà ló so àwọn méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya ṣé ó máa wá bọ́ ojú mu kíru èèyàn bẹ́ẹ̀ kó máa wá bá ìyàwó èèyàn bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ tí àìmọye àwọn ogunlọ́gọ̀ obìnrin ó dùn mí pé fún ẹ̀yin tí ẹ bá mọ ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ó kú òun pé ṣọ́ọ̀ṣì wo leléyìí ṣọ́ọ̀ṣì tó máa dé tó máa lana ni pé èrò ló pọ̀ tó yìí ẹ wá sọ fún mi ṣé bí èrò ṣe pọ̀ tó nínú ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ìyàwó Muyideen tó fọwọ́ rẹ̀ so wọ́n papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ìyẹn ló máa wá kàn tó máa bàjọ láì tí wọ́n àjọ máa ń dájọṣepọ̀ níbi táwọn ọmọ gidi gbé wà níbi táwọn single woman gbé wà àwọn ajẹ́ pé ọmọ tó fọwọ́ rẹ̀ so pọ̀ tó fọwọ́ rẹ̀ ṣègbéyàwó fún wọn òun lá máa tún máa bá dájọṣepọ̀ right from beginning no èmi ti mọ̀ wípé immaterials lọ́rọ̀ yẹn àwọn èèyàn kan ló ń ti Muyideen ìyàwó ẹ̀ tí wàá jáde síta báyìí o mo ṣe sọ lẹ́ẹ̀kan pé súnmọ́ òun tó bá sunkún ògiri á yíjú ìyàwó Muyideen tí wàá yíjú padà báyìí ó ti yíjú padà sí Muyideen ó dẹ̀ ti fún Muyideen ní bàbá wọn nì tó bá sọ pé èèyàn fúnyàn ni wọ́n nì ó ti fún Muyideen ní bàbá wọn nì kó wá tó fún Muyideen ní wọ́n nì wọ́n kọ́ fi báìbù búra kó fi lè yé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń sọ ìsọkúsọ tó fi lè yé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń ti Muyideen fúnra rẹ̀ pé kò sí nǹkankan láàrin òun àti Àgbàlá Gabriel ó ti fi báìbù búra o kí lẹ tún fẹ́ ọmọlọ́mọ ti jáde sí ó ti fi báìbù búra kí lẹ tún fẹ́ bóyá nígbà tó dé ti wá fi báìbù búra fún yìí sí bóyá máa lè jáwọ́ kó nú kéèsì Àgbàlá Gabriel torí mi ò mọ nǹkan tí màá yẹn gbà lọ́wọ́ yín mi ò mọ nǹkan tí màá yẹn gbà lọ́wọ́ yín because tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ní máa push Muyideen kó máa bá máa yí lórúkọ jẹ́ ìyàwó ẹ̀ dẹ̀ ti sọ ó ní lẹ́yìn tóun ti fi báìbù búra yìí tóun dẹ̀ ti fún Muyideen ní wọ́n ní pé tóun bá tún gbọ́ tó bá ba òun lórúkọ jẹ́ ó lóun máa sú Muyideen ni ó lóun máa sú Muyideen ni mo dẹ̀ fọwọ́ sí Ọlọ́run mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ ń ti Muyideen ẹ continue kẹ́ máa tì gbogbo ẹ̀yin tẹ́ ń gbénú òkùnkùn tafà sínú mọ́lẹ̀ ẹ continue ẹ máa tì kí Muyideen náà gọ̀ kó jẹ́ kẹ́ máa tì òun bẹ́ẹ̀ ṣe máa tì pa ojú àwa ajá akútẹ̀ ti gbọ́ pé bóyá àwọn àǹfààní bóyá àwọn kan ni wọ́n dáwó pọ̀jọ́ fún ni wọ́n ní wọ́n ti ra máṣíìnì fún kó máa fi ṣe POS ẹjọ́ ẹ lólùfẹ́ mi ṣé ẹni tí ò lè manage shop ṣó lè manage POS ẹni tí ò lè manage shop ẹ dẹ̀ mọ bọ́ ṣe òyìnbó bọ́ yìí pé ó láìkí gamble ó láìkí tẹ́tẹ́ títa ẹ tó wá lọ gbé síbi tí tó yẹ pé ọwọ́ ẹ̀ tó máa kan owó every 3 seconds irinṣẹ́ tí ọwọ́ ẹ̀ máa fi kan owó every 3 seconds òun lẹ tó wá lọ rà fún ní tèmi o ẹ ṣe dáadáa tó Ọlọ́run ẹ ṣe dáadáa tó bọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ ti rà fún náà Ọlọ́run jẹ́ kí ẹlẹ́dàá ẹ̀ kó ọmọ kọ́lọ́run jẹ́ kó mọ̀ ọ́ lò kọ́lọ́run má jẹ́ kó tún jẹ igbá ọrùn ẹnu ẹ̀ náà láwàyè wọ́n ní tí kì í bolówó nú ẹnu ẹ̀ láwàyè
tí kì í bolówó nú ẹ jẹ́ ká tún wo ibi tó máa bá yàrá já ẹ jẹ́ ká wo bó ṣe máa manage ẹ jẹ́ ká wo bó ṣe máa maintain ẹ torí ní tèmi kò yẹ kó jẹ́ pé irú nǹkan tẹ́ máa lọ rà fún nìyẹn tẹ́ bá fẹ́ ṣí ṣọ́ọ̀bù fún ṣọ́ọ̀bù gidi ló yẹ kẹ́ ẹ ṣí fún ẹ tí wàá lọ ra POS machine fún tọ́ àwọn ẹ̀rọ máa kọ̀wó ẹ fẹ́ 3 seconds tẹ́ ẹ̀ dẹ̀ mọ́ bóyá gbádùn gámbùsì kò sí iye tí ò lè fi ta tẹ́tẹ́ ok all well and good ẹ ló lè fẹ́ mi jọ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ bá mi share fídíò yìí kó go fire ẹjọ́ mo fẹ́ kó dé ọ̀dọ̀ àwọn onítùkùtù mo fẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tó ń ti Muyideen tí wọ́n ń ti against Agbala Gabriel because mi ò mọ nǹkan tí màá yí gbà lọ́wọ́ wọn ọmọ kékeré ààrẹ tó jíǹjì ààrẹ tọ́lọ́hún dẹ̀ rán níṣẹ́ pé kó máa help àwọn èèyàn tẹ́yìn wá ní bó ṣe ń help àwọn èèyàn yẹn inú ń bí yín ẹ sáfẹ́ dojú ìjọba ẹ̀ bolẹ̀ ẹ fẹ́ dojú ọlá ẹ̀ bolẹ̀ ẹ fẹ́ dojú anointing ẹ̀ bolẹ̀ ọlọ́run ò ní gbà fún yín lágbára Èdùmàrè ọlọ́run ò ní gbà fún yín gbogbo ète gbogbo èrò yín ní orí Agbala Gabriel ọlọ́run ò ní gbà fún yín lágbára ọlọ́run torí pé kí ni tí irú Agbala Gabriel tó bá tó bí 20 ní Nàìjíríà yẹn ara máa di àwọn èèyàn o poverty máa reduce o àìmọye àwọn pastor tó lówó ju Agbala Gabriel lọ àìmọye àwọn àfáà tó lówó ju Agbala Gabriel lọ tó níjọ mo tẹ́ pé tó bá tàka sínú ìjọ mọ́ ọ báyìí pé wọ́n ní ìdí 30 million ọwọ́ kan náà wọn jọ máa contribute ẹ̀ wọn ò ṣe ìlú bámúbámú ni àwọn ń lù títí wọn bámúbámú ni mo yó náà wọ́n ń lu wọn mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kankan nígbà ayé TB Joshua náà bẹ́ẹ̀ ṣe gbógun ti máa yẹn náà nìyẹn tó ń ṣe fún nílé tó ń ṣe fàlejò kò sẹ́ni tí yẹn ò ń ṣe fún tiẹ̀ bẹ́ẹ̀ ṣe gbógun ti náà nìyẹn Agbala Gabriel ló tún jáde sìn ẹ tún ti ń gbógun ti ẹ̀yin ò ṣe máa ń rẹ́ni tó máa ń ṣoore náà ẹ ṣe máa ń dunú sí nǹkan rẹ̀ ẹ ṣe máa ń support nǹkan rẹ̀ ó yẹ pé nǹkan bí ìkà bí ìbàjẹ́ òun lẹ́yìn máa ń support ọlọ́run ò ní gbà fún yín ẹ ló lè fẹ́ mẹ́jọ àrírí jù báyìí lọ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kó go fire kó dé ọ̀dọ̀ wọn ọ̀bàyéjẹ́ èèyàn kọ́ lè máa mọ̀ pé ìwà táwọn hù ó dáa ẹ jẹ́ bá mi share kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV kẹ́ follow mi ẹ ṣé gan olólùfẹ́ mi ogun tẹ́ kó fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di lágbára Èdùmàrè èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá ire o mo tún bọ̀.